Gbajugbaja amule fún ikọ̀ Super Eagles ní Peter Rufai ti jáde láyé. Àgbọ́sọgbánù nìròyìn náà jẹ́ nígbà tó rọ̀ mọ́ bí iná inú ẹ̀rùn ṣe ló dédé jáde lójijì pé ògbóǹtarìgì amúlé ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè wa Super Eagles Peter Rufai jáde láyé. Ọ̀kan lára àwọn ojúgbà rẹ̀ Wáídì Àkànní ló fi ìròyìn yìí léde fún àwọn oníròyìn. Àmọ́ ṣá títí di àsìkò yìí kò sẹ́ni tó lè sọ ní pàtó ohun tó ṣokùnfà ikú ọkùnrin tí àwọn èèyàn tó mọ̀ sí Dodo Mayana ọ̀hún. Lásìkò ìdíje ife ẹ̀yẹ àgbáyé tí FIFA ṣàgbékalẹ̀ rẹ̀ lọ́dún 1994 lórílẹ̀-èdè Amẹ́ríkà ní ìràwọ̀ Peter Rufai ti tàn fáráyé. Bẹ́ẹ̀ ló tún kópa nínú ìdíje náà tó tún wáyé lórílẹ̀-èdè Faransé lọ́dún 1998. Lẹ́yìn tó fẹ̀yìntì nídìí eré bọ́ọ̀lù, ó bẹ̀rẹ̀ sí kọ́ àwọn ọ̀dọ́ ní eré bọ́ọ̀lù káàkiri orílẹ̀-èdè Nàìjíríà.